ẹ̀yin tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọdọọdún ni ayẹyẹ ọdún Arugba Osun Oshogbo èyí tó máa ń wáyé tí ọdún yìí tó sì máa ń ládùn tó máa ń lóyin tí gbẹ́gbẹ́ sì máa ń kan sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn ní gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè àgbáyé ó ní wọ́n máa ń péjú pésẹ̀ síbi ayẹyẹ yìí tó sì jẹ́ wípé inú wọn máa ń dùn láti wá síbi ayẹyẹ yìí. Àjàjà àwọn òyìnbó aláwọ̀ funfun àwọn náà fẹ́ràn láti máa wá síbi ètò yìí lọ́dọọdún, especially àwọn ará Brazil wọ́n máa ń péjú pésẹ̀ fún ètò yìí torí wípé wọ́n fẹ́ràn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá gidigidi gan ni tí inú wọn sì máa ń dùn lọ́pọ̀lọpọ̀ èyí tí wọ́n bá ti wá. Kódà ọ̀pọ̀ nínú wọn á máa wọṣọ ilẹ̀ Yorùbá èyí tí wọ́n bá ti wá fún ètò yìí, tẹ́sì rí wọn pẹ̀lú kámẹ́rà lóríṣiríṣi tínú wọn ò máa dùn tí wọ́n máa jó tí wọ́n máa yọ̀ níbi ayẹyẹ yìí. Títọ́dún yìí wọ́n tún ti wá wáyé gẹ́gẹ́ bí ìṣe wọn bí wọ́n ṣe máa ń ṣe lọ́dọọdún. Ìdí nìyí tí ẹ fi rí ọmọdébìnrin Alimot Ọ̀ṣúnbùnmi òun ló gbé arúgbá ọdún yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí fídíò ọ̀hún èyí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí tí oníkálukú ń yọ̀ èyí tí wọ́n ń jó èyí tí wọ́n ń dunnú níbi ayẹyẹ yìí. Bí ètò Arugba Osun Oshogbo ti ọdún yìí bó ṣe lọ ní gbogbo ntẹ́yìn náà bá rò lórí fídíò yìí ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section àti wípé kí ni nǹkan tẹ́yìn náà mọ̀ nípa ètò yìí tí wọ́n máa ń ṣe lọ́dọọdún ní Ọ̀ṣun Òṣogbo yìí, ṣé ẹ ti lọ rí? Gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section. Ire o.